ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún ọba dẹ́dà ọba alágbára lé gbogbo ohun tó dá ọba tó bẹ̀rẹ̀ gbogbo kan tó níbi tó ti gbé bẹ̀rẹ̀ ọba tí ló gbẹ̀yìn gbogbo kan tí ò nópin ọba tó já sí pé gbogbo ohun tó dá ló ní kápá lórí rẹ̀ fala shay'un yu'jizuhu kò sí ìkankan tí ń kó agara bọ́ba dẹ́dà báyìí lẹ́yìn ìgbà tí adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lé gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ tó sí fẹ́nìkọ̀ọ̀kan wa èyí tó pa mọ́nù ìdẹ̀ra ọlọ́run ọba àti èyí tó ránú ìdẹ̀ra ọlọ́run ọba adúpẹ́ lórí rẹ̀ èyí tó kéré àti èyí tó tóbi adúpẹ́ lórí ọba dẹ́dà fọba dẹ́dà báyìí náà ni àwa tọrọ ìkẹ́gẹ́ tó péye fún aṣíwájú ẹ̀dá ìkẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala lé ànábì sallallahu alayhi wa sallam báyìí náà ni ìkẹ́gẹ́ ọlọ́run ọba lé àwọn sàhábà rẹ̀ àtàwọn tábìín àwọn atba tábìín àwọn náà ọlọ́run máṣá jẹ́ kí ìkẹ́gẹ́ rẹ̀ máṣá jẹ́ ó lẹ́nìkọ̀ọ̀kan wa bá má jẹ́ ó fò wá dá ìwà lèyàn máa ń hù ní ọ̀rọ̀ lèyàn máa ń sọ ní ìṣe kan lèyàn máa ń ṣe ní tí yóò fi nípìn níbi ìkẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run má jẹ́ ó hù yẹn náà kan wá dípò tí a fi ṣe èyí tá wá ń ṣe bí ìjọsìn tí ń dùn mọ́ bá dẹ́dà tá a ní ìran kan pé tá bá kú lórí rẹ̀ ọpẹ́ adúpẹ́ fún ọlọ́run ó tẹ́wọ́ gbà wá ló gbà wá lẹ́wọ́ rẹ̀ ọlọ́run máṣá fún wa ṣe kalẹ̀ o kò wá jẹ́ ká tán sí rẹ̀ èyí tó ṣe ká ní pé àwọn wò ká ní pé ìjọsìn là ń ṣe tó já sí pé lọ́dọ̀ ọlọ́run ọba tàbá ní ká mú dọ́dọ̀ ọba dẹ́dà tọ́lọ́run bá ní àbá tán sí orí rẹ̀ òfo lápadà mú ọlọ́run má ṣàfihì tó dà fi rọ́pò ẹ̀ fún aṣọ́jú ká tó lọ ọlọ́ọ̀kì méjì ọlọ́run lájẹ̀ kan ṣọlọ àwọn bẹba dẹ́dà gbogbo òṣèmí wálé ayé má ṣàjà fà láfíà lò má ṣàjà fi àṣekí tó jẹ́ halal lò ìmánì tó pé ìwọ ọlọ́run ọba dẹ́dà má ṣàjà ó gbà wájú ẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ ẹ̀mí tí ọjọ́ tí ò ní òun ni halawatul iman tahqiquha wa sublu tahqiqiha adùn ìgbàgbọ́ báwo lèyàn ṣe wá rí pé ìjẹ́ adùn ìgbàgbọ́ ń bẹ pẹ̀lú mi báwo lèyàn ṣe máa ń mà pàápàá rẹ̀ tó fi wá sí ìgbésí ayé yàn àwọn ọ̀nà táṣà tó ṣe ká ní pé ìwófẹ́ kan bẹ́ẹ̀ ló fi mọ̀ tọ́ sí ẹrú tí ń jẹ ẹrú ọlọ́run ọba àwọn ọ̀nà wo la máa ń san tí a bá wo ohun tí ń jẹ́ el-iman ohun tí ń jẹ́ ìgbàgbọ́ àwọn àfáà máa ń tó fún wa pé at-tasdiq
òun náà ni kíyàn ní àdìọ́kàn láti pe ìkan ní òdodo ẹ̀rí ká pe ìkan ní òdodo ẹ̀rí wa asluhu min al-amn aslul iman min al-amn tá bá fẹ́ wo ìpìlẹ̀ ohun tí ń jẹ́ iman ìpìlẹ̀ ní pé kí ni ìfọ̀kànbalẹ̀ wa tumaninatu nafs kíyàn ní ìfọ̀kànbalẹ̀ ọkàn wa zawalul khawf ohun tí ń jẹ́ ìbẹ̀rù kó parẹ́ ìdán gbogbo ẹni tọ́lọ́run bá ní pé ìgbàgbọ́ ń bẹ pẹ̀lú rẹ̀ a rí pé ìjáyà ìfòyà ló kù nínú ìgbésí ayé rẹ̀ ọkàn ó sì balẹ̀ gbogbo ohun tó bá fẹ́ mọ́ ṣe ló ṣe tó ti Allah subhanahu wa ta'ala. wastilahan tá bá fẹ́ wo ohun tí ń jẹ́ ìgbàgbọ́ lọ́dọ̀ wọn àfọ́ ní àkídà àwọn tó ṣe ká ní pé wọ́n sọ̀rọ̀ nípa àdìọ́kàn nítorí gbogbo iṣẹ́ tí a bá fẹ́ ṣe inú ṣẹ̀ríà tó islamiyya a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni láti gbàgbọ́ ná ká tó ṣe hatta sọ́lá a fẹ́ kí wọn ni a gbọ́dọ̀ gbàgbọ́ pé ọ̀ranyàn Ọlọ́run ọba ni wa huwa yu'tabaru ruknan min arkanil islam a sì gbọ́dọ̀ consider pé erigun kan nínú àwọn erigun islam tí a ò bá gbàgbọ́ tí yàn kí wọn lásán tí yàn ò gbà kan bẹ́ẹ̀ gbọ́ pé ọ̀ranyàn Ọlọ́run ọba tí yàn kí wọn bẹ́ẹ̀ lásán ló padà mú òfò ló padà mú kò ní ìrun as-sawm kadhalika wa zakat kadhalika gbogbo tó ti jẹ́ àwọn erigun ẹ̀sìn àbáwọn ṣẹ́ tó ṣe ká ní kò bá dẹ́dà pè mí àti yín láṣẹ la budda min al-iman biha a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí iná ṣíwájú ká tó ṣe ìwà ní ìgbàgbọ́ sí wọ́n ń pè ní al-aqida wal-aqida min al-aqd nítorí pé ọkàn ọmọ èdè náà kò lè gbófo fa qalbul insan wi'a ọkàn ọmọ èdè náà ohun tí máa ń gbà kan ni tó já sí pé kì í gbófo ohun tó fẹ́ máa so mọ́ ohun tí ń jẹ́ ọkàn yẹn wọ́n ń pè ní al-aqida al-aqida ay fa'ila bi ma'na maf'ul al-aqida wa ta'una lil mubalagha al-aqidatu ay àdìọ́kàn lọ́dọ̀ wọn àfọ́ ní aqida huwa at-tasdiq al-jazim bi kulli ma akhbara bihi Allah wa rasuluhu òun náà ni kéèyàn ní àdìọ́kàn tó ṣe ká ní pé ó fi gbogbo ẹsẹ̀ méjèèjì fi dúró tó múlẹ̀ ká gbà kan gbọ́ tí ò ní sí bila shakkin wala taraddudin tí ò ní sí iyèméjì bi kulli ma akhbara bihi Allah wa rasuluhu a gba gbogbo ohun tí ọba dẹ́dà fún wa gẹ́gẹ́ bí ìrò tí ànábì wa mú bá wa tó ṣe ká ní pé ń bẹnu al-Qur'ani ni èyí tí ń bẹ nínú sunna ànábì sallallahu alaihi wasallam ni mùsùlùmí gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ gbọ́ kò ní fi ìṣe sí ẹ̀ fi jọ wọn kan tó ṣe ká ní pé yu'minu bi ba'dil kitab wa yakfur bi ba'dihi ló gba apá kan gbọ́ nínú àwọn tírà ló gba apá kan gbọ́ nínú àwọn òfin ẹ̀sìn ló ṣe kèfèrí sáwọn apá kan mùsùlùmí máa ṣe kí ni ìmọ̀ ń gba gbogbo ẹ̀sìn gbogbo ohun tí ọba dẹ́dà bá pa wá láṣẹ mùsùlùmí gbọ́dọ̀ yọ́nú sí ó sì gbọ́dọ̀ fi àdìọ́kàn ó gbọ́dọ̀ jẹ́ kí àdìọ́kàn rẹ̀ kó ṣe kí ni kó máa bẹ lórí rẹ̀ ẹ̀rí kó máa bẹ náà mùsùlùmí kan tó ṣe ká ní pé wọ́n máa fi ẹnu wọn fi sọ pé tó bá ṣe ká ní pé ànábì sallallahu alaihi wasallam ń bẹ láyé ni àwọn kan nínú àwọn ẹ̀sìn àwọn ìdájọ́ ẹ̀sìn ó ṣe kí ni ló ti parẹ́ nítorí pé àwọn ìdájọ́ ẹ̀sìn kan kò ṣe kí ni kò bá ìgbà wa àwọn kan náà máa sọ bẹ́ẹ̀ náà mùsùlùmí àṣìsọ́lá ni nítorí pé fadinuna fashari'atu islamiyya salihah li kulli zamanin wa makanin ẹ̀rí wọn tí ń jẹ́ òfin ẹ̀sìn ọlọ́run ọba ó máa àkókò tá a fẹ́ lò yìí àkókò táwọn ò tún ní sí ma táwọn kò tún mọ́ lò ọlọ́run máa fàdúnìyà tanqalibu mina as-su'i ila al-aswa ilé ayé kò fẹ́ mọ́ dá mọ́ ó fẹ́ mọ́ burú lọ ni o àwa ká rí pé tó bá ṣe ká ní pé ànábì ń bẹ láyé ni àwọn òfin ẹ̀sìn kó ṣe kí ni ló ti yí padà irọ́ lásán ni ariwo lásán tó lè jókòó ni wallah ọlọ́run nímọ̀ nípa àkókò yìí àkókò táwọn ò tún ní sí mọ́ ọlọ́run nímọ̀ nípa rẹ̀ àkókò táwọn ò tún ní sí mọ́ ìdí àbí táwọn ó tó wá dàgbà àbí táwọn ọmọ ó padà máa lò nù àkókò yìí ó tún burú ju àkókò táwa lò lọ tí ò sí tàbí ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ó mọ̀ ṣẹlẹ̀ táwọn bàbá àná wọn rí táwa ń lò nísìn
ìdán ìwáṣẹlẹ̀ wáyé padà wà ní èyí ò ní ìkankan pẹ̀lú kíni pẹ̀lú àyípadà wọn tí ń jẹ́ ṣẹ̀ríà islamiyya pẹ̀lú àyípadà wọn tí ń jẹ́ ìdájọ́ ẹ̀sìn falmu'min walmuslim ṣẹ̀rí mùsùlùmí falabuda an yu'mina ọ̀ràn yẹn ni kó ní ìgbàgbọ́ bikulli ma akhbara bihi Allahu wa rasuluhu gbogbo tí ọba dẹ́dà tó fún wa ní ìrò tí ànábì fún wa ní ìrò a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí mal ikrah ìgbàgbọ́ o lẹ́yìn tí fi ń rinlẹ̀ ẹ̀rí watumanina ọkàn ó balẹ̀ lérí rẹ̀ ẹ̀rí gbogbo tí ń jẹ́ òfin ìsìlámù ọkàn ó balẹ̀ lérí pé ọlọ́run ló pa wá láṣẹ a sì gbọ́dọ̀ ṣe àwa táà tí wà nágbára láti ṣe ẹ má jẹ́ akọ ẹ̀jẹ̀ àmọ́ pé òfin ọlọ́run ọba ni àwa láti ìrẹsẹ̀ ó ṣe kí ìyàwó kó fúyẹ́ wájú ọlọ́run bàbá dẹ́dà wàláì ó ṣe kí ìyàwó kó fúyẹ́ wọn níwájú ọlọ́run bàbá ká sì má takò gbẹni tí ń ṣe ká fi àdúrà tì wọ́n lẹ́yìn ẹ̀rí wal qabul wal inqiyadu lahu a gba gbogbo ohun tí ń jẹ́ àwọn akhbar ohun tí ọba dẹ́dà fún wa ní ìrò a ṣe kí ni a gba wọlé wal inqiyadu lahu a sì ṣe kí ni a sì mú ní àdìọ́kàn a tẹ́ kọ̀kọ̀ fún a gbà ẹ̀rí nígbàtí a bá wo Imam al-Bukhari nígbàtí ń sọ̀rọ̀ nípa al-iman tí a bá wo tírà tí Imam Bukhari fi ṣí nígbàtí Imam al-Bukhari nígbàtí ó kọ tírà rẹ̀ Sahih al-Bukhari ẹ̀rí àkọ́kọ́ tírà tó fi ṣí tírà rẹ̀ kìtàbù tó fi ṣí tírà rẹ̀ kìtàbù bad'i al-wahyi kìtàbù bad'i al-wahyi wa yalihi ihun tó tẹ̀lé ní pé kí ni kìtàbù al-iman ihun tó tẹ̀lé ní pé kìtàbù al-iman ẹ̀rí فالبخاري بدأ بكتاب الإيمان بعد كتاب بدء الوحي nígbà tí Imam al-Bukhari nígbà tí ó kọ tírà rẹ̀ Sahih al-Bukhari kìtàbù tó fi ṣí tírà rẹ̀ kìtàbù bimana yani ala wazn fi'al bimana maf'ul ayé ohun tí a kọ sínú abẹ́ ohun tí a fẹ́ kà fúnra wa yìí ẹ̀rí ló mọ̀ jẹ́ léyìí kíni ló mọ̀ jẹ́ mọ́ ohun tí ń jẹ́ iman Imam Bukhari ń sọ fún wa pé nínú tírà kitabul iman ó ní innahu ó ní al-iman qawlun ọ̀rọ̀ ni ẹ̀rí ọ̀rọ̀ ń bẹ tí yóò mọ̀ sọ tó mọ̀ já sí pé a mọ̀ yí pé ìgbàgbọ́ ń bẹ nínú ọkàn oní ti bí wa fi'lun iṣẹ́ ẹ̀rí iṣẹ́ ìbẹ̀nú ọ̀rọ̀ ìbẹ̀nú iṣẹ́ wa yazidu wa yanqus yazidu bit-ta'a bisababi at-ta'a fal-imanu yazidu bisababi at-ta'a wa yanqusu bisababi al-ma'siyah ṣẹwárí ìgbàgbọ́ a máa lékún a máa ga pẹ̀lú sábà bí ìtẹ̀lé ìlànà ọlọ́run ọba tí yẹn bá ń tẹ̀lé ìlànà ọlọ́run ọba èyàn ó sì máa ga nínú ìgbàgbọ́ subhanallah kọlọ́run ṣe wá nínú àwọn tó ṣe ká ní pé wọ́n gbàgbọ́ ní òdodo wa yanqusu bil ma'siyah ìgbàgbọ́ a máa dínkù sábà kíni sábà tí yẹn bá ń tẹ̀lé sínú ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ a máa dínkù a máa yòrò ẹ̀rí ó wá ní wal iman murakkabun min arba'ati ashiya al-imanu murakkabun min arba'ati ashiya ṣàwárí ìgbàgbọ́ èwo tí a kójọ ẹ̀rí ìdán èwo tí ó dédé composé àkójọ ìgbàgbọ́ pọ̀lú kíni pọ̀lú àwọn àkà mẹ́rin ni ẹ̀rí àkídàtul qalb àkídàtul qalb ìgbàgbọ́ kíni ìgbàgbọ́ ọkàn ẹ̀rí gẹ́gẹ́ bí tó ṣe wá wọ́n ní arkanul imanu sita àwọn orígun ìgbàgbọ́ mélòó ni mẹ́fà ni al-imanu billah ẹ̀rí ká nígbàgbọ́ sọ́lọ́run ọba ká nígbàgbọ́ sáwọn màláíkà ká nígbàgbọ́ sí àwọn báwo la ti pè àwọn òjíṣẹ́ àwọn tírà tí a fún àwọn òjíṣẹ́ àwọn àkídà yìí inú ọkàn ní ń bẹ ó gbọ́dọ̀ wá ṣe kíni ó gbọ́dọ̀ wá nú ọkàn
ká nígbàgbọ́ sí àwọn tírà àwọn òjíṣẹ́ èyí ló túmọ̀ sí wípé ká ṣẹ̀ṣẹ̀ wá gbé tírà àwọn òjíṣẹ́ tó ṣe kí ni ó ti rí kọjá ká máa kà fáwọn èèyàn rárá káwa nígbàgbọ́ sí ni Ọlọ́run bá sọ tírà kalẹ̀ fáwọn kan nínú àwọn òjíṣẹ́ tó ṣe ká ní pé kí ni wọ́n ti rí kọjá ẹ̀rí fahadha aqidatul qalb ẹ̀rí àdìọ́kàn ọkàn ni wa amalu al-qalb wọ́n ní inú ohun tí a máa pè ní ìgbàgbọ́ àwọn iṣẹ́ ọkàn tí ó máa jáde láha el-haya mathalan ìtìjú inú kíni inú ìgbàgbọ́ ló wà òun kíni amalul qalbi ni iṣẹ́ ọkàn ni wal-haya minal iman shu'batun minal iman ẹ̀ka kan lòun náà jẹ́ nínú kíni nínú ìgbàgbọ́ bí tí Imam Bukhari ṣe gbà wá fún wa el-iman bid'un wa sittuna shu'ba wal-haya shu'batun minal iman ani el-iman bid'un wa sittuna shu'ba wal haya shu'batun minal iman ẹ̀ka lòun náà jẹ́ nínú ìgbàgbọ́ wal khawfu ìpáyà ká páyà Ọlọ́run ọba ká má páyà kan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala al khawfu tabi'i ìpáyà tó jẹ́ naturel tó jẹ́ àbùdá tó ṣe ká ń pé gbogbo ọmọ èdè ènìyàn ló ní mo fẹ́ wọnú kòtò èyí ni ọ̀tọ̀ a máa ń páyà pé àwọn kan lè ṣe kí ni wọ́n lè kó ìnira bá mi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ara ìpáyà pé mo bá lọ bì kan wọ́n mọ̀ wọn èèyàn ẹ̀rí wọ́n mú wọn ní tàbòsí tèmi náà bá lọ wọ́n mú ọmọ páyà mọ́ gbélé èyí ni khawfu tabi'i kò ní ìkankan ṣe pẹ̀lú kí ni ìpáyà pé èèyàn ń páyà ọmọ èdè ènìyàn gẹ́gẹ́ bí ìpáyà tí èèyàn lè gbé fún Allah subhanahu wa ta'ala ẹ̀rí wal khawfu amalu al-qalb Allahu akbar wa qawlu lisan gbogbo ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu ìgbà tí Imam Bukhari tí ń sọ fún wa nínú kitabul iman bákan náà ó ní el-iman bid'un wa sab'una shu'ba el-imanu bid'un wa sab'una shu'ba ó ní ìgbàgbọ́ ó pín sí kíni ẹ̀ka kíni ọgọ́rùn yàní àádọ́rin èyí ni 70 ló pín sí ó ní a'laha èyí tó fi gánú kí ni nínú àwọn àádọ́rin nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ yìí qawlu la ilaha illallah gbólóhùn tí ó ṣe kí ni tí wọ́n mọ̀ sọ la ilaha illallah fa la ilaha illallah qawlu lisan wa huwa minal iman ìbẹ̀nú kí ni ìbẹ̀nú ìgbàgbọ́ adama wa adnaha imatatul adha anit tariq wa adnaha adnal iman èyí tó fi lẹ tó fi kéré jùlọ nínú ìgbàgbọ́ tọ́mọ ìdí náà lè ṣe tó lè wà nínú ọkàn ọmọ èdè ènìyàn imatatul adha aw izalatul adha anit tariq òun ni kó gbé ohun tí ń jẹ́ ihun tó lè ṣèyàn ṣùtà kó gbé kó lè kíni kó gbé kó lójú ọ̀nà fún yàn ẹ wo rí kò sí gbogbo ohun tí mùsùlùmí mọ̀ ṣe ló mọ̀ lúwẹ̀ ẹnu ládàá ni wallahi oríire ni kéèyàn jẹ́ mùsùlùmí láyé náà láfi mọ̀ sọ pé téèyàn bá wà láyé tí ò rí jẹ tí ò rí mu tí ò tẹ́gbẹ́ tí ń lẹ́ṣọ́ wọ̀ tó wá rí ẹ pé mùsùlùmí lòun wàkáfà bíi hamdan ìjẹ́ mùsùlùmí yẹn ó tó kó dúpẹ́ fún kó dúpẹ́ látàtàrí pé òun jẹ́ mùsùlùmí a wà nù gbẹdẹmúkẹ́ èyí ni ò túmọ̀ sí pé kọ́kàn balẹ̀ téèyàn bá jẹ́ mùsùlùmí tó ṣe ká ní pé ó sì wà pẹ̀lú iman asáàfì tí ò ní wùkúwùkú nú wàláhi lólòṣèmí tó rọrùn ẹ̀rí amalul jawarih ẹ̀rí inú àwọn ẹ̀kàn tí a fi kó ìgbàgbọ́ jọ ẹ̀rí amalul jawarih inú ẹ̀ náà ló wá nù hadith bí ẹ̀ ṣe ká fúnra wá pé wa adnaha imatatul adha anit tariq kéèyàn gbé ohun tí ń jẹ́ tó lè ṣèyàn ṣùtà kéèyàn ṣe kíni kéèyàn gbé kó ẹ̀rí pé amalul jawarih ni iṣẹ́ kan tí yàn fi yí kìí ṣe àwọn eré kìí ṣe ẹ̀rí ìbẹnu kíni ìbẹnu ìgbàgbọ́ wa hadha huwa madhhab ahli sunnah wal jamaa èyí náà ni ìlànà àwọn ahli sunnah wal jamaa àwọn ta'ifa an-najiyah ẹ̀yí ta'ifa an-najiyah àwọn tó ṣe ká ní pé kíni wọ́n yege ẹ̀rí àwọn ìjọ ṣe ká ní pé kíni wọ́n padà yege wa halawatul iman inna halawatul iman laysat shu'uran abiran wa sa'adatan lahziyya
ẹ̀yí ẹwà rí wọn tí ń jẹ́ halawatul iman adùn ìgbàgbọ́ kìí ṣe ohun tó jẹ́ sàntìmá tí a mọ̀ rí lára yàn lágbájá pípa lágbájá dúdú lágbájá kúrú ló mọ̀ ṣẹyọ láti inú ọkàn ni kìí ṣe sa'ada lahziya kìí ṣe oríire àkókò kan ara wọ́n ní bal hiya haqiqatu mustadama yajil mu'mina asaraha fi qalbihi ẹ̀rí ìkankan tó ṣe ká ní pé a máa wà pẹ̀lú èèyàn ní ìgbà gbogbo ni tọ́mì èdè ni ó mọ̀ rí asari eré parẹ̀ nínú ọkàn rẹ̀ tó mọ̀ ní ìfọ̀kànbalẹ̀. Imam Hassan al-Basri wa huwa ahadu kibar tabi'in ọ̀kan náà àfá àgbà nínú wọn tabi'in ni kó bá dẹ́dà kó bá yọ́nú sí kó bá ń kẹ́ ní ìkẹ́ tí ó gbára. Imam wa al-Hassan tí a ń pè ní Hassan al-Basri táwọn èèyàn máa sọ bìsírù al-Hassan ẹni tá ń pè ní Hassan ẹ̀rí náà na máa ń pè ní Bisri al-Basri ẹ̀rí àmọ́ ọ̀dọ̀ tí wà bìsírù la máa ń pè ẹ̀rí. Bàbá yìí ń sọ fún wa pé tó bá já sí wípé àwọn ọlọ́lá àwọn oní ìjọba àwọn oní ipò wọ́n mọ inú wọn táwọn ń gbé nínú àlàáfíà ibi ọkàn níbi ìmánì ni wọn bá mọ fi ti àwọn ti fi tọrọ ẹ̀rí wọn bá wọlé tọ̀ wọn ẹ̀rí kan wọlé tọ̀ wọn gbogbo wọn tó ṣe ká ní pé wọ́n wà nínú ipò tó wà jàǹkàjàǹkàjàǹkà yìí àbí wọn tí Ọlọ́run bá kọ́ ọ láti ọ̀pọ̀ wọn náà wọ̀n yìí sùn kí wọ́n dọ́kàn àfẹ́ tó ṣe ká ní pé kí ni ìgbàgbọ́ bá ń bẹ nínú ìbẹ pọ̀lú rẹ̀ ẹ̀rí wọ́n wá ní nígbàtí ìgbàgbọ́ bá ń bẹ nínú ọkàn yàn èèyàn wá rí pé ìgbàgbọ́ yìí ló wà nínú ọkàn ló jẹ́ adùn kan téèyàn ó dùn gbogbo ohun tí ń jẹ́ adùn ilé ayé òun lọ́lọ́run ṣe kí n ló fi tì sí lọ́dọ̀ gbogbo ẹni tí ìgbàgbọ́ bá ń bẹ ní ọkàn rẹ̀ tó ní ohun tí ń jẹ́ halawa adùn ìgbàgbọ́ tọ́lọ́run bá ní pé Ọlọ́run pín ma subhanallah eléyìí ní ló fi rí ìgbádùn gbogbo ohun tí ń jẹ́ ilé ayé wa sababan fi sabatihi ala ta'a ló sì máa jẹ́ sábàbí láti dúró ṣinṣin lórí ìlànà Ọlọ́run ọba lẹ́yìn ìtẹ̀lé ìlànà Ọlọ́run ọba wa sabrihi anil ma'siyah ló sì ṣe sùúrù láti lè ṣe kíni láti lè wọ inú ẹ̀ṣẹ̀ tí gbàgbọ́ bá ń bẹ èyàn ó ṣe sùúrù èyàn ní wọnú ẹ̀ṣẹ̀ àwọn èèyàn ń gbowó èlé wọ́n fi ń dolówó olówó ọjọ́ mélòó olówó ìgbà díẹ̀ ni wàláhì kàṣẹ́rì lápadà rí kàṣẹ́rì lásán lápadà rí gbogbo ohun tí ń jẹ́ ní òdà owó òlé kò sí kankan bẹ́ẹ̀ tí ìmánì bá ń bẹ lọ́dọ̀ èyàn kò ní rìn lẹ́gbẹ̀ẹ́ owó èlé dípò tí ó fi gbà owó èlé tí ìmánì bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyàn wọ́n máa ṣe ṣìnà olómi ń ka Kùránì olómi ń gbàwẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ náà ń ṣe ṣìnà olómi gbóbìnrin sílé kò tí ì so igi fún ìgbésí ayé tó burú ni halawatul iman ò tí ṣe kí ni kò tí ì kún ó bá máa gbàwẹ̀ ó bá máa jí lóru ó bá máa kíhun ó wá ń ṣe ṣìnà iman náà kù. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ẹni tí ń ṣe ṣìnà ihun tí ń jẹ́ aṣọ ìgbàgbọ́ a mọ̀ bọ ní ọ̀hún ẹ̀ lásìkò tí ń ṣe ṣìnà ìwọ ló sì ń kí wọ̀nyí gbogbo gbà náà wọ́n bá aṣọ ìmánì lọ́hùn ẹ̀rí tó bá ti fẹ́ ṣe ṣìnà wọ́n bá aṣọ ìmánì lọ́hùn ẹ̀ ihun tí ń jẹ́ halawatul iman adùn ìgbàgbọ́ ó gbọ́dọ̀ mọ bẹ pọ̀lú yẹn ní ìgbà gbogbo ni kò gbọ́dọ̀ wà lákòókò kan ká ṣàfẹ́kù ẹ̀ lákòókò míì la abadan ẹ̀rí ìwà ní ìwọ̀n tí ń jẹ́ halawatul iman adùn ọkàn yìí ló mọ̀ jẹ́ kíyàn ní sùúrù lékíni níbi wọn tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ láti ṣe kíni láti tẹ́rí sí wọn tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ wa ridha bi qada'illahi wa qadarihi ló sì ní ayọ̀ ọkàn ló sì yọ́nú sí wọn tí ń jẹ́ kádàrá Ọlọ́run ọba tó bá dẹ́dà kọ fún
wa fi dhalika yaqulu nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ fún mi àti ó ní thalathun man kunna fihi wajada bihinna halawatal iman. Anabi ní àwọn èèyàn mẹ́ta kan bẹ, àwọn kan mẹ́ta kan bẹ, subhanallah, àwọn kan mẹ́ta kan bẹ, thalathun, àwọn kan mẹ́ta kan, àwọn ìròyìn mẹ́ta kan wọ́n bẹ. Ay man kunna fihi, gbogbo ẹni tí a bá ti rí ìròyìn yìí lára rẹ̀, wajada bihinna halawatal iman, ló mọ̀ pẹ̀lú àwọn ìròyìn yìí, pẹ̀lú àwọn ìròyìn tí a fẹ́ sọ yìí, tí a fẹ́ kà fúnra wa yìí, tí Ànábì kà fún mi àti yìí, ẹ̀rí ló mọ̀ pẹ̀lú àwọn ìròyìn náà halawatal iman, ohun tí ń jẹ́ adùn ìgbàgbọ́. Kí ni àkọ́kọ́? Ànábì ń tẹ̀síwájú, Ànábì sọ fún mi àti pé an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma. Ànábì ní òun náà ní ká yí pé Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ ahabba ilayhi, òun ní fi ní ìfẹ́ sí jù mimma siwahuma. Ànábì àti òjíṣẹ́ Ọlọ́run ọba dẹ́dẹ́ Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ ní fi nífẹ̀ẹ́ sí jù lọ gbogbo ẹni tó bá yàtọ̀ sí Ọlọ́run, tó yàtọ̀ sí Ànábì, ìfẹ́ ò ga lọ́kàn wọn tó ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Ànábì. Iṣẹ́ kù fún wa. Olòmí lónìí nísìn ó fẹ́ràn òbí jù Ọlọ́run lọ, olòmí fẹ́ràn àfáà jù Ọlọ́run lọ. Àfáà ọmọ kọlu ọ̀rọ̀ Ọlọ́run bàbá yìí ń bẹnu àfáà mi ti ń kọlu Ọlọ́run lọ tó jẹ́ pé àfáà ni. Àmọ́ ká pé sákìsí ara àfáà ló sọ, kò sì gbọdọ̀ rí bẹ́ẹ̀, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ẹ̀rí wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah. Tó bá fẹ́ nífẹ̀ẹ́ ẹnìkan kó nífẹ̀ẹ́ nítorí ti Allah subhanahu wa ta'ala. Àwọn ọ̀nà téèyàn fi máa ń rí adùn ìgbàgbọ́ nìyẹn o jàmá mùsùlùmí. Àìpẹ́ iṣẹ́ kù fún wa o. Tàbá rí àgbàlagbà kan àbí olólùfẹ́ wa kan àbí ẹni tó ṣe ká ní pé kí ni òun ní ń gáìdì wa, gbogbo ètò ilé ayé wa Ọlọ́run ní kó mọ dá sí níwọ̀nba náà tọ́lọ́run ló sábàbí fún wa, táàrò ká ní pé tó bá kú kọ́ Ọlọ́run ò ní ṣe ni. Subhanallah. Oní ti bí ó mọ̀ kọlu àwọn òfin Ọlọ́run ọba á sì dákẹ́ àní pé sákèsì, tán bá tún bí wá ní ara o ẹja fílẹ̀ bẹ́ẹ̀ bí tó ṣe rí náà ni. Òun ló sì kún ayé, irọ́ kẹ́dẹ́ ló kún ayé, irọ́ àfirọ́ gbogbo ọ̀nà ni irọ́ kún ayé, ibi ẹ̀sìn irọ́ kún ayé, ibi ètòlú irọ́ kún ayé. Subhanallah al-karim. Ẹ̀rí wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah. Kò nífẹ̀ẹ́ tó bá fẹ́ fẹ́ràn yẹn ló fẹ́ràn nítorí ti Allah subhanahu wa ta'ala ni. Wa an yakraha an ya'uda fil kufr, ló sì mọ̀ kórìíra pé òun ò gbọdọ̀ padà sí kíni, òun ò gbọdọ̀ padà sí ìṣe kèfèrí. Kama yakrahu an yuqdhafa fin nar, gẹ́gẹ́ bí ẹni tó ṣe ká ní pé ń kórìíra ká má ta bí ọfà sínú náà, kóhun má dèrò náà. Ẹ̀rí ìyìn gbọdọ̀ dèrò náà, ìgbà tí gbọdọ̀ dèrò náà má jẹ́ ń padà sí kèfèrí. Gbogbo àwọn àṣẹ tí èèyàn ti ń ṣe tìtẹ́lẹ̀ tó wá já sí wípé èèyàn ti wá túbá nípa rẹ̀, èèyàn gbọdọ̀ padà síbẹ̀. Èèyàn ti túbá níbi ṣìnà, a gbọdọ̀ padà síbi ṣìnà. Èèyàn tó gbá níbi owó èlé, a gbọdọ̀ padà síbẹ̀. Ọ̀rọ̀ ọlọ́rọ̀, ibi ẹbọ èyí tó fi burú jùlọ nínú òṣè téèyàn ó ṣe tó ṣe ká ní kò ní fi rí àtúbọ̀ tó dojúrú lọ́dọ̀ Ọlọ́run ọba dẹ́dà. Wallahi òun ni ẹbọ, ó ti ń ṣẹbọ tẹ́lẹ̀ kò ṣẹbọ. Ó gbọ́dọ̀ mọ páyà pé òun ò tún fẹ́ padà sí di àwọn nǹkan yìí má lókùn ìgbà tó ṣe ká ní pé kí ni òun ò fẹ́ gbé ẹ̀mí tòun jó kí wọ́n ta lọ́fà sí kí ni inú iná. Tí a bá wo hadithi Imam Bukhari àti Muslim gbà fún wa ni kí ọba dẹ́dà kí ó jọ kó ṣe àlékún yín mọ́ nífẹ̀ẹ́ nìkan ọ̀kan wa ọlá ìkí méjì Ọlọ́run lájẹ̀ kan ṣọlọ́run. Gbogbo ibi tí a bá kù sí kọ́lọ́run mọ́tọ̀ pípí wa wala la hawla wala quwwata illa billah. Gbogbo ibi tí a bá kù sí Ọlọ́run mọ́ṣàbá wa tún wa ṣe wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ààbọ̀ láìpẹ́ a tún máa tẹ̀síwájú. Subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV.
níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillahi wa kafa wassalatu wassalamu la atamani la akmalani as-sarmadani ala rasulina al-karim wa ala alihi wa sahbihi ajma'in. lẹ́yìn ọpẹ́ tíyàn fún Allah subhanahu wa ta'ala, ọba alágbára tí ó ṣe fi wé, ọba tí agbára rẹ̀ ó tẹ̀wọ̀n ó káàkà ju ohun tó ṣe ká ní pé pẹ̀tẹ́sì ọpọlọ ó gbé lọ tí ó mọ̀ wò pé báwo lọ́lọ́run ṣe tó. nítorí pé ọmọ èdè ènìyàn Ọlọ́run ní kí a mọ̀ ní pẹ̀tẹ́sì ọpọlọ, sábẹ̀ láfi ní pé lágbájá ó gba ojú làkàṣègbè lọ níbi pẹ̀tẹ́sì ọpọlọ ni. lẹ́yìn tí a kí Ọlọ́run, a yìn Ọlọ́run, a gbé tóbi fún Ọlọ́run, a gbé ògo fún Ọlọ́run, àtọrọ ìkẹ́gẹ̀ tí Allah subhanahu wa ta'ala fún aṣíwájú wa, àyànfẹ́ Allah subhanahu wa ta'ala, ẹni tó já sí wípé èmi àti yín a gbọ́dọ̀ tó sáfú lẹ́yìn rẹ̀ kọ́rọ̀ wa fi lè já sí rí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, kí ilé ayé wa fi lè dára, kọ́rọ̀ wa fi lè sọ wọn. báyìí náà ni àtọrọ ìkẹ́gẹ̀ fáwọn sàhábà, ìkẹ́gẹ̀ fáwọn tabi'in, ìkẹ́gẹ̀ fún gbogbo àwọn tó ṣe ká ní pé a fi ìlànà yìí, ìlànà Nabi sallallahu alaihi wasallam, a fi ń ṣe ìlànà. Ọlọ́run mọ́ṣà bá wa gba gbogbo ìjọsìn wa, kó gbà sáyé ìjọsìn fún wa, wala hawla wala quwwata illa billah. má jẹ́ á ṣe ìjọsìn ká mú òfo lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. jàmá mùsùlùmí, hadith tí a kà fún wa ní abala alákọ̀ọ́kọ́ tí ó rí kọjá. inú riwaya mi, inú ẹgbà wa mi, Ànábì sọ fún mi àti wípé thalathu man kunna fihi wajada bihinna halawata al-islam. ó wà nínú riwaya mi bẹ́. Ànábì ní àwọn ìròyìn mẹ́ta kan bẹ, gbogbo ẹni tọ́lọ́run bá ní pé àwọn ìròyìn bá ń bẹ ní ara rẹ̀, àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ń bẹ ní ara rẹ̀, kì í ṣọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta o, gbogbo ohun tí ń jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ ní ara rẹ̀. wajada bihinna halawata al-islam. oní ti bí òun gangan ó ti rí ohun tí ń jẹ́ adùn ìsìláàmù. nítorí pé ń bẹnu mùsùlùmí tí ìsìláàmù ò yé, tó mọ̀ ní ìsìláàmù náà ni wọ́n ṣe, ó ti wà complicate jù, àwọn náà nígbà gbogbo ìsìláàmù ni ò yé. wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwùjọ, ọlọ́mọṣà tó wá ṣe. àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe ìsìláàmù tí ìsìláàmù ò yé ló pọ̀. nítorí pé ohun tí ń jẹ́ ìsìláàmù ohun tí a máa ń wá nípa rẹ̀ ni, a máa ń tọ pípí ẹ̀ ni. àwọn sàhábà nínú àwọn ọ̀ṣẹ́ wọn ni wípé tí wọ́n bá fẹ́ gbọ́ wáàsí, wọ́n gbọ́ wáàsí lẹ́nu ànábì, tó wá di pé ń bẹnu tó fẹ́ lọ síbi ìṣe kan, wọ́n máa ṣe tànà wúbò láyìn ra wọn, wọ́n máa ṣe tù. ìwọ ráyè lónìí lọ́gbọ́ ohun tí ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ sọ lọ́gbọ́, kò wá fún wa ní ìrọ̀. mélòó mùsùlùmí ní gbọ́ wáàsí lónìí? mélòó mùsùlùmí ní gbọ́? ọ̀pọ̀ mùsùlùmí ló gbọ́. mélòó mùsùlùmí ló jókòó ló gbé tírà rẹ̀, tírà Allah subhanahu wa ta'ala tó jẹ́ tírà àwa mùsùlùmí tí ń jẹ́ Kùránì, kò mọ̀ kéwú, ó fi tí wọ́n ti ń jẹ́ faransé ẹnu ẹ̀ níkà ní fi ń ṣe research nípa ẹ̀sìn. mélòó mùsùlùmí ni? irúfẹ́ mùsùlùmí tó ṣe research nípa ẹ̀sìn, òun ló fẹ́ ta kí ní Islam. ní rí mùsùlùmí tí ń ṣe research nípa ẹ̀sìn, tí ń wá ìmọ̀ nípa ẹ̀sìn, tí sì ń gbọ́ wáàsí tó ta kí ní Islam. ẹ̀rí Ànábì sọ fẹ́mi àti tí a fi ní àdùn Islam tá à ń ṣe yìí. Ànábì ní man kana Allah wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma. ẹni tó já sí wípé ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Ànábì, òun ló mú gbáyé ju ìfẹ́ gbogbo kan míì
lẹ́yìn Allah àti Ọlọ́run ọba lọ. Gbogbo ohun tí a bá fẹ́ ṣe tá bá rí pé kò tọ̀nà nílànà Ọlọ́run ọba, ẹ má jẹ́ á fi ọgbọ́n yìí ṣe. Tá bá ju gbogbo èèyàn lọ, á wá ju Ọlọ́run ọba lọ ni, subhanallah. Tá bá ju gbogbo èèyàn lọ ní ẹ̀dá, a lè ju ànábì lọ, subhanallah. Wọ́n ní ànábì ò ṣe kínní, ẹ̀tọ́ mùsùlùmí kó dúró níbi ẹ̀lá rẹ̀, kó sì mọ̀ pé gbogbo ohun tó ń bá ṣe láyé òun ó padà lọ jábọ̀ fún Ọlọ́run ọba. Èwo ni wọ́n lọ jábọ̀? Ìwọ̀n sá ànábì ò ṣe ni wọ́n lọ jábọ̀ ni. Àbí ànábì mi ń bẹ tí ọba dẹ́dà hàn sí wa tó yàtọ̀ sí ànábì táwa ń tẹ̀lé ni? Là, kò rí bẹ́ẹ̀. Ẹ̀rí. Wa man ahabba al-mar'a la yuhibbuhu illa lillah. Tó bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn ló nífẹ̀ẹ́ torí ti Allahu ni. Kò ní nífẹ̀ẹ́ torí pé kí ni? Wọ́n jọ ń ṣe ihun tí ò nẹ́tọ̀. Ẹ̀rí. Ìríkíṣí ló pa wọ́n pọ̀, èké ló pa wọ́n pọ̀, àìdá ló pa wọ́n pọ̀, àbùsí ló pa wọ́n pọ̀. Sábẹ̀ ni wọ́n fi nífẹ̀ẹ́ ra wọn, wọ́n nífẹ̀ẹ́ ra wọn torí ti Allah, wọ́n nífẹ̀ẹ́ ra wọn láti lè gbógun ti ọmọ ìyá wọn kan ni. Wọ́n máa pète lẹ́yìn, wọ́n fẹ́ dá lóró, subhanallah al-karim. Ẹ̀yin fẹ́ dáyàn kan lóró, ẹ̀rí tí Ọlọ́run bá ti máa ń pa gbogbo generation rẹ̀, wala yakhafu uqbaha, kò sì ní wá bẹ̀ ohun tó padà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ṣé wọ́n ń dákó fáwọn kan ni? Èèyàn kan ni wọ́n dákó fún. Rí tí Ọlọ́run bá tó dára fún gbogbo ohun tí jẹ́ generation rẹ̀, tí wọ́n ní gbúrò rẹ̀, tí wọ́n ní mọ̀ pé ó ṣẹ̀mí láre, dépò àwọn ohun tó jáde lára rẹ̀, subhanallah al-karim. Agbára Ọlọ́run bá tóbi, wallahi. Agbára Ọlọ́run bá bùháyà. Ẹ̀rí. Gbogbo wa tá bá fẹ́ fẹ́ràn yẹn ká fẹ́ràn nítorí ti Allah. Ká má fẹ́ràn yẹn pé nítorí pé ó ti wà báyìí sí wa ni. A mọ̀ ṣẹ̀ṣẹ̀ wá kóra wa jọ. Lẹ́yìn tí fi ń lé bú ẹ̀, tí fi ń ṣèké. A mọ̀ wá ṣe tánà díẹ̀ kiri. Báwo ni òní ṣe gbérí gbà? Àwọn ó ṣe kí ni? Àwọn ó gbégi sọ́nà fún ni ẹ̀yin ìwó. Ní kádàrá tí ọba dẹ́dà ti kọ, ó dà gẹ́gẹ́ bí alátakò ni tó takò sọ́nà fẹ́rin lóní ibo lè rí ó padà gbà. Òun àtòkùn tó ta ó dinugbó. Subhanallah al-karim. Àì dá ohun tí ń jẹ́ agbára Ọlọ́run bá dúró. Tí Ọlọ́run bá fẹ́ kan, ẹ̀jẹ̀ bá fẹ́. Ẹ̀yàn tó ṣe àìmọ́jì ká pílíṣí. Káwọn ọmọ ṣe kúróbó kiri. Lẹ́yìn tó fi mọ wá ṣe kí ni, ló fi mọ gbógun ti ọmọ ìyá yín. Wàhálà sọ̀tà pàtàkì jùlọ ẹ̀wọ̀n tí ń bẹ̀lẹ́ ìlànà Ọlọ́run wa tí wọ́n ń bẹ̀lẹ́ ìlànà Ìsìlámù. Tí wọ́n ní kíní ìbáyò, ihun tí ọba dẹ́dọ̀ ò fẹ́ ni. Ihun tí ànábì ò fẹ́ ni. Àwọn eléyàn èlè yóò nífẹ̀ẹ́. Àmọ́ ilé ayé ti yí padà. Wọ́n á ní ibi táyé bá kọjú sí ni ó kọjú sí. Ibi táyé bá kọjú sí ni tí ò bá ṣe ká ní ibi tí ọba dẹ́dà kọjú sí ni kọ́. Tọ́lọ́run ní ká kọjú mọ́. Ayé tí ò mọ̀mọ́ tó bí. Ayé tó ṣe ká ní pé àtàrí ni ojú ẹ̀ ń bẹ tí ń wọ́ ọmọ ẹ̀ kiri. Àsìkò tí bá ń gbé àwọn ọmọ tí ń gbé bọ̀ láti lè fi ran kí ni àtàrí ẹ̀ ń tó pé àtàrí lójú ẹ̀ ń bẹ èyí ó máa kí pé lágbájá ni ò nígbà tó bá wọ́ bá lórí ipò ọmọ tòun kọ́ ló bá ṣàmọ́lẹ̀. Àsìkò tí ń gbé yẹn èyí ó mọ̀ yí pé lágbájá ni ó tún dé ló lò fún sáà kan ni àwọn kan ó padà lò wàtílkàlà ayyamu nudawiluha bayna nas. Bí ta ṣe máa ń ṣe ilé ayé nìyẹn, àwọn kan ó lò tó bá ṣe tá àwọn kan wápọ̀ ó lò bí 20 ọdún 30 ọdún àwọn kan là ń kígbe lónìí wọ́n parẹ́ kódà òjijì wọn ò sí. Subhanallah al-karim. Ọlọ́run bá ní dára. Tá bá fẹ́ nífẹ̀ẹ́ yẹn, àmọ́ nífẹ̀ẹ́ tó ti Allah subhanahu wa ta'ala. Àì nífẹ̀ẹ́ yẹn nítorí ṣé gìtì fún wa. Ó wá ṣìṣe, àwa lè sọ àwọn fọwọ́ pẹ̀rí láti lè fi sọ̀rọ̀ fún. À ń fọwọ́ jẹnu, à ń fọwọ́ pẹ̀nu láti lè sọ̀rọ̀ fún. Àníkẹ́ bu, mọ́ bu. Bil hikma ẹ sọ ọ̀pọ̀pọ̀ lóye wal mau'izatul hasana wáàsí tó dá wáàsí tó fẹ́rẹ́ tí ò ní akọnú ẹ fi pa àwọn èèyàn. Nítorí pé ohun tí jẹ́ ìsìlámù tó rọ̀ ni àìmọ́mọ̀ ìsìlámù wá sí láfíà ní hadal islam sa'b wa shari'atul islamiyya sa'ba. Ash-shari'atul islamiyya taysir. Ihun tí ń jẹ́ sharia islamiyya kò sí ìrọ̀rùn tó tó. Fi kulli amrin naba ta'sir. Gbogbo ìṣe tó ṣe ká ní pé líle bá ń bẹ nínú ẹ̀ tí Islam bá wọnú ẹ̀ báyìí ìmọ̀ ń dẹ̀rọ̀ ni ìmọ̀ ń yọ kalẹ̀ ni. Islam yìí ṣe pákáleke ẹni tí ń ṣe Islam tí ń lò pẹ̀lú pákáleke ẹ dákọ̀ ẹ pé ẹni Islam òye ibo ni wọ́n gbé Islam tí wọ́n kò
ṣé islam tí anabi sallallahu alayhi wa sallam fi yé mi àti yín ni àbí islam tí wọ́n dálẹ̀ lọ́dọ̀ tiwọ́ àwọn kan ń bẹ wọ́n ní àwọn bàbá táwọn ni ibi ìpìlẹ̀ ẹbọ ni o ìhun táwọn bàbá àná ṣe tó fi náà lùbáríkà kí làwọn bàbá àná ṣe ẹjẹ́ àdálẹ̀ ìjọ bá lànà ọlọ́run ọba mu ó bá lànà súnà ànábì mu tí ò bá bá lànà ọlọ́run ọba mu kò bá lànà súnà ànábì mu fẹ́ rouge a ò gbọ́dọ̀ lọ kì í ṣe fẹ́ orange fẹ́ rouge a ò gbọ́dọ̀ lọ tí ò bá ti bá lànà ọlọ́run ọba mu kò bá ti bá ìlànà nàbí sallallahu alayhi wa sallam kò síbi kan tí a bẹ́ lọ ihun tí ó jẹ́ lànà àwọn bàbá àná tí ó bá lànà ọlọ́run ọba mu tó fi náà lùbáríkà àwọn kankan ń bẹ tó ṣe ká ní pé a máa ń ṣe láwùjọ ká òjíire táwọn níbi táwọn bàbá àná ṣe sé ni o tó fi náà lùbáríkà o ẹjẹ́ àdálẹ̀ ká tó káwò ẹjẹ́ àtó káwò ìjọ bá lànà ọlọ́run ọba mu tó bá bá lànà ọlọ́run ọba mu ó náà lùbáríkà tí ò bá bá lànà ọlọ́run ọba mu táwa sọ pé àwa ń pe pé ó náà lùbáríkà irọ́ ni o kò náà lùbáríkà o èṣù ní ń tàn wá o nítorí pé ẹni tí ò sin ọlọ́run ọba ó náwó o àwa ń lò lànà àwọn bàbá àná tí ò bá lànà ọlọ́run ọba mu ìwà ń dún ìwà ń ṣe èyí ní ò túmọ̀ sí pé ọlọ́run ọba fẹ́ràn wa o nítorí pé àdúnìyà ìhun tí ń jẹ́lé ayé Allah subhanahu wa ta'ala ìhun tí man yasha ọlọ́run mọ́ fún ẹni tó bá fẹ́ ni ó sin ọlọ́run ọba èyí ní ò túmọ̀ sí pé ọlọ́run ó fún ẹ lé ayé ó sin ọlọ́run ọba èyí ní ò túmọ̀ sí pé ọlọ́run ó rẹ̀ ẹ́ náà rẹ níbi kíni níbi ọ̀rọ̀ lé ayé hákàdà àwọn gbélànà bàbá àná kalẹ̀ àwọn qawmu Nuhin alayhi salatu wassalam àwọn tí wọ́n lò àkókò ànábì Nuhu tí ọlọ́run bá hàn ànábì Nuhu sí ibo ni wọ́n ti gbé bẹ̀rẹ̀ ẹbọ ibi kọ́mọ bàbàrà ní bàbàrà àwọn ètò wọn táwọn bàbá àná ṣe wa qalu la tadharunna waddan wala suwa'an wala yaghutha wala ya'uqa wa nasra wa qad adallu kathira àwọn ìpìlẹ̀ pé kí ni wọ́n ṣe bàbàrà fún àwọn ẹni tó ti ṣíwájú náà àwọn ẹni ire ni àwọn tí a dárúkọ yẹn rijalun salihun yàní fi qawmi Nuhin alayhi salatu wassalam àwọn ẹni ire ni wọ́n nígbà tí síwájú kí ànábì Nuhu tó dé àwọn tí wọ́n wá tẹ̀ sínú ìlànà wọ́n bàbàrà wọ́n fi kọjá ẹnu àlà gbogbo bàbàrà táwọn náà bàbàrà wọn ṣe sí àwọn bàbá àná kọ́lọ́run bá ń yọ ní sí wọn kó bá wa kẹ́ wọn a ò gbọ́dọ̀ tayọ ẹnu àlà wọn tí ń jí òfin ọlọ́run ọba a ò sì gbọ́dọ̀ ní ìfẹ́ ìlànà wọn ju ìfẹ́ ìlànà ọlọ́run ọba àbí ìfẹ́ ìlànà nàbí sallallahu alaihi wasallam lọ a gbọ́dọ̀ wo kìíní ẹ̀yẹn a gbọ́dọ̀ ronú sí nínú àwùjọ Yorùbá wallah àdá bàbàrà àfà subhanallah àfọ́ wọn máa wọ ọgbẹ́ lọ báyìí a sì máa tẹ̀lé àfà wa ni la halawatul iman wàhálà tí ń bára nínú àwùjọ wa títí fi dì sí tí ìgbàgbọ́ ohun tí ń jẹ́ àdùn ìgbàgbọ́ òṣè kíni kò tí wọ̀ wá lára òun náà ni nítorí à ń ṣe ìsìlámù olómi ń ṣe ìsìlámù ní pé kíni olómi ní òun kéwọ́n náà òun ò rí òun fi ṣe báwo ló kéwọ́n náà gbà báwo ni wọ́n kéwọ́n gbà gbogbo ẹ̀ ló pè é láfà ètò àfà nísì ìkankan ni kò ní di ìlú tó wà kò ní di kó present certificate kò ní kiri tẹ́ta fi yàn àfà kówó dìde òun náà mọ sọ ohun tó wù wọ́n pè láfà lágbájá báwo ni wọ́n ké tí wọ́n tí kéwọ́n ò gbè yẹ subhanallah karim báwo ló ké tí wọ́n tí kéwọ́n ò fi gbè yẹ oní o kéwọ́n kò gbè yẹ báwo ló ké gbà jáde kó wá sọ ti wọ́ subhanallah karim ẹjá kéwọ́n lẹ́yìn ìlànà tó tọ́ ká wá tẹ̀lé ìlànà ọlọ́run ọba ká tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam wa bi hadha pẹ̀lú bẹ́ẹ̀ najidu halawatal iman á padà yìí ni adùn tí ń jẹ́ ìgbàgbọ́ wà bí yàní dúnàhù tó bá ti wà lérí báwo la ti pè eré ìlànà ta sọ yẹn òfò ni yóò padà mú ẹ̀rí wa man ahabba al-mar'a la yuhibbuhu illa lillah wa man yakrahu ẹ̀rí ẹni tó ṣe ká ní pé tó bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn kò ní nífẹ̀ẹ́ nítorí tí kíni nítorí tí ilé ayé nítorí tí owó nítorí tí ipò nítorí kó mọ́ gbé ṣánlẹ̀ ló nífẹ̀ẹ́ nítorí tí Allah subhanahu wa ta'ala ẹ̀rí wa man yakrahu inú ẹ̀ náà ni pé gbogbo ẹni tó ṣe ká ní pé in kó ìra an yarji ila al-kufr kó ń padà sí di kíni kó ń padà sí kèfèrí kama yakrahu an yulqa fi an-nar gẹ́gẹ́ ṣe ká ní pé kíni in kó ìra pé kíni kó ń ṣe kíni kó ń dẹni tó ṣe ká ní pé wọ́n padà jù sínú náà à ń tọ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tó ṣe ká ní pé wọ́n ti jẹ́ mùsùlùmí ní ìpínlẹ̀ tí wọ́n wà lọ́wọ́ yíya kan kiri kí ni ń wá kiri subhanallah kiri ilé ayé yìí kí là ń wá kiri
gbogbo olómi ti ń wọ nú ohun tó yẹ kí wọ́n wọ̀ nísìn kì í ṣe torí alkiyama nítorí ilé ayé ni ilé ayé tá a fi ilẹ̀ lásán tí ò wúlò lọ́wọ́ nú ẹ kankan ó fi mọ́ dáàbò bo ara rẹ̀ ó fi dáàbò bo ẹ níbi ikú ni subhanallah ó lè fi dáàbò bo ẹ níbi ikú ó padà kú iná ni nítorí pé yẹ kí ni kò ní yẹ kú òsẹ́ni kò ní sékú ọ̀yẹ̀ kí wọ́n yí yẹ kú àsìkò kú bá tó yóò padà lọ subhanallah wallah yóò padà lọ gbogbo wàhálà tó lómi ń ṣan kiri nísìn tí ń ṣan kiri mo fẹ́ wọnú gbá mo fẹ́ wọnú àwọ̀ mo fẹ́ fi dáàbò bo ra mi ṣé nítorí alkiyama ni ṣe bí torí ilé ayé yìí náà ni tó padà ta tí wọ́n pa ní àkàn ní padà rántí ẹ̀ pé olólé ayé ṣe bí àwọn kan ti lò lánàá wọ́n ṣe ju bí tí wọ́n náà ṣe lọ subhanallah báwo la rí wọn sí lónìí ẹ̀yin jàmá mùsùlùmí hadith yìí ń bẹnu tírà wa imam nasa'i fala yajidu abdul halawata al-iman bal la yazuqu ta'mahu illa man kana Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ìdá ohun tí a gbọ́dọ̀ mọ̀ nínú àwọn ohun tó ṣe ká ní pé ló mọ̀ jẹ́ sábàbí adùn ìgbàgbọ́ fún ẹrú bákan náà ẹrú ò ní tọ́ ohun tí ń jẹ́ ìgbàgbọ́ wò adùn ìgbàgbọ́ wò àyàfi kó ṣe ká ní pé kí ni tó bá já sí pé Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ ló fi ní ìfẹ́ sí ju gbogbo kan lọ wallah téèyàn bá nífẹ̀ẹ́ Ọlọ́run téèyàn bá nífẹ̀ẹ́ ànábì oríire ní fún ìfọkànbalẹ̀ ni ẹ̀rí tí bá rán àwọn kan tán bá ní àwọn sáré lọ bí kan kí lẹ ń wá òun wó kìkì ni ṣé gbogbo ibi tó wá lọ náà ṣé gbogbo wọn ni wọ́n ní òkìkí gbogbo nǹkan náà ní òkìkí subhanallah olómìnà òun wówó ibi tàwa lọ náà ṣé gbogbo wọn ni wọ́n ní owó ni ìwọ̀n tó wá já sí pé ìmọ̀ ń jẹ́ kàyéfì inú ìgbésí ayé ọmọ èdè ènìyàn ni wípé nígbà tí wọn náà bá ń wówó ó kọ́kọ́ ṣe kí ni wàá lówó mọ bẹ́ẹ̀ ó ní òun wówó kiri tó bá tún lówó náà bò ṣe ó tún ní ara tí yẹn bá lówó ní èsì kí yẹn tó gbé ìlú yìí báyìí yẹn gbọ́dọ̀ ṣọ́ra yẹn ni ìjọ wò la fi àsinmi ìwọ ló náwó yìí ó tún náwó tán wàhálà tó bẹ́ẹ̀ pé ó tún gbọ́dọ̀ dáàbò bo ara rẹ̀ níbi owó tó ní owó tó fi ilé ẹjọ́ kan tí kò padà yọ ẹbí jìgá gbogbo èyí tó ń kó lẹ̀ tó kó sí báńkì yìí báyìí àwọn kan náà fẹ́ lò wàláì ànábì ní èmi lóde tó já sí pé ọ̀kọ̀ọ̀kan yóò mọ̀ nífẹ̀ẹ́ owó ẹni lémi ju owó rẹ̀ lọ ìjẹ́ agbọ́ Yorùbá báwo ló ṣe já sí pé ẹnì kọ̀ọ̀kan yín ló mọ̀ nífẹ̀ẹ́ owó ẹni lémi ju owó rẹ̀ lọ àwọn abẹ́ ànábì pé èmi lóde kò possible ọ̀nà ta fi máa nífẹ̀ẹ́ owó ẹni lébi ju owó ra wa lọ ní pé kí ni gbogbo owó tá à ń dì sí báńkì gbogbo ilé tí a kọ́ gbogbo aṣọ tí a dì mọ́ kọ́bọ́ọ̀dù ikú ọba yọ wá bí jìgá nísìn títa ló fẹ́ dà ṣe bí ẹ̀tà àwọn kan ni àwọn ọmọ ló fẹ́ dà àwọn tó fẹ́ jogún ló fẹ́ dà àwọn ìlà sì nífẹ̀ẹ́ la fẹ́ yọ lásìkò tí àwọn kan táwọn wà nínú ìpọ́njú àwọn kan fẹ́ ra àwọn tí ń jẹ́ ọ̀dọ̀ náà sẹ́mi fún àlásán owó wà báńkì owó wà lápò kò lè yọ tí ó fi gbéjó ó gbé mi fún àjò kọ́ mọ̀ jẹ́ bí kò ṣe ó pọ̀ bẹ́ẹ̀ láwùjọ ẹ̀rí Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní fala yajidu ahadu halawata al-iman illa bi hadhihi al-muhabbat ath-thalath ó ní èèyàn kan ò ní adùn ìgbàgbọ́ àyàfi pẹ̀lú àwọn ìkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí àwọn kan tó jẹ́ pé ìfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí ahaduha an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma àkọ́kọ́ ni èyàn gbọ́dọ̀ nínú àdìọ́kàn pé ó gbọ́dọ̀ wà nínú àdìọ́kàn ọmọ èdè nìyẹn pé Allah wa rasuluhu ọba tó dá àti òjíṣẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo kan míì lọ wa hadha min usulul iman èyí bá inú ìpìlẹ̀ ìgbàgbọ́ níbẹ̀ gbogbo ẹni tí ò bá ní èyí nínú ìgbàgbọ́ kò sí ìgbàgbọ́ fún afúyẹ́ lásán ni afúyẹ́ ni kò sí ìgbàgbọ́ kan nítorí pé yuntabaru min usulul iman ń bẹ nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ al-mafruḍ
allati la yakunu al-abdu mu'minan biduniha ọmọ èdè ni ò lè di olùgbàgbọ́ tó bá fi àwọn nǹkan wọ̀nyí lẹ̀ tó fi pé ká ní ìgbàgbọ́ sí Allah ju ẹni lémi lọ kó fi pé ká ní ìgbàgbọ́ sí ànábì ju ẹni lémi lọ ìlànà ẹni lémi kò ṣe gíní kò tó ìlànà ànábì sallallahu alayhi wa sallam kò tó ìlànà tí ọba dẹ́dà fi máa wà gbogbo ohun tí ń jẹ́ ìlànà láyé gbogbo ẹ̀sìn dáṣe a ò gbọ́dọ̀ pé aṣíwájú kan pé a fẹ́ tẹ̀lé táwa gbé ànábì sí kíni tá gbé ànábì sẹ́yìn ànábì ni wọ́n ní ká tẹ̀lé ibo la ṣíwájú wà nígbàtí ọba dẹ́dà ń ha ànábì ọlọ́run bùkátà sí gbogbo aṣíwájú kan gbogbo ẹni ká pàtì kó wá jẹ́ pé tọ̀ríkù wa ìlànà wa tí a fi máa ṣe ìjọsìn òun náà ní pé kíni qala Allah ìlànà ọlọ́run qala rasul ànábì sọ àmọ́ qala kadha qala hadha qala dhaka ha a fẹ́ gbọ́ kò sínú ẹ̀sìn gbogbo ìlànà tó ti yànà sí ìlànà pé ìlànà ọlọ́run wí ìlànà nábì wí kìí ṣe ìlànà lọ́dọ̀ kìí ṣe ìlànà èyàn ó padà mọ́fò bẹ́ẹ̀ ni èèmọ̀ ní máa ń ṣe mí lọ́pọ̀ àwọn tó já àwọn tó ṣe ká wọ́n ti parí ìgbésí ayé wọn tí wọ́n ti wà ní tuazem ash tó bá yá tí wọ́n máa wá ìlànà kan kiri ìlànà ọ̀tún ìlànà òsì ìlànà tó tọ́ náà ni ìlànà nábì sallallahu alaihi wasallam gbogbo ohun tí a bá fẹ́ ṣe ẹja wádìí lọ́dọ̀ wọn àfà àwọn tí wọ́n ké nípa halal àti haram tí wọ́n fi ìlànà tó tọ́ fi mà wá ṣànàbí ṣe tí ànábì ò bá ṣe ẹja má ṣe a kà fi àkókò fi àwòé sí àkókò ni gbogbo ohun tí a bá tún ná síbẹ̀ àtò ní gbalada nítorí pé mana amila amalan laysa alayhi amruna fa huwa raddun hadithun Ànábì sallallahu alaihi wasallam sọ fẹ́mi àti pé mana amila amalan gbogbo ẹni tó bá ti ṣe kan laysa alayhi amruna tó sínú ìlànà wa tó sínú ẹ̀sìn wa tí ẹ̀sìn wa kò ní fún ọdúnmá kan pẹ̀lú ẹ̀sìn wa fọwọ́ ọ̀rọ̀ dùn á padà dálù láyà gbogbo owó tí yíò padà ná sí ìlànà kan tí yíò ṣe ìlànà tó jẹ́ ìlànà Ọlọ́run ìlànà nábì kò ní rí èso ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò ní yọ kò ní yọ ìdá gbogbo ẹ̀là tí mùsùlùmí ó dúró gbogbo ìfẹ́ tí mùsùlùmí ó nífẹ̀ẹ́ kò gbọdọ̀ tayọ pé a fẹ́ nífẹ̀ẹ́ ìkan míì káwá nífẹ̀ẹ́ ju ìfẹ́ bí ìfẹ́ Ọlọ́run ọba àbí ju ìfẹ́ Ọlọ́run ọba lọ subhanallah al-karim ẹ̀rí athaniya an yajida al-abdu an yuhibba al-abdu la yuhibbuhu illa lillah an yuhibba al-abda la yuhibbuhu illa lillah ìdá tó bá fẹ́ nífẹ̀ẹ́ ẹrú tó fẹ́ nífẹ̀ẹ́ yàn kó má nífẹ̀ẹ́ rẹ̀ nítorí illa lillah àyàfi ó nífẹ̀ẹ́ nítorí ti Allah wa hadha min lawazim al-awwal àkọ́kọ́ ẹ̀ẹ́pẹ́ ìkejì ń sopọ̀ mọ́ àkọ́kọ́ náà ni tó bá fẹ́ nífẹ̀ẹ́ yàn ká nífẹ̀ẹ́ nítorí ti Allah tó túmọ̀ sí pé gbogbo ìfẹ́ tí a ní séyàn kó má tayọ kí ni ìfẹ́ Ọlọ́run ọba kó má tọpọ́ fẹ́ kọjá àlà ló máa dúró pẹ̀lú ìfẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀rí wa thalis an yakuna ilqa'uhu fi an-nar ahabba ilayhi min ar-ruju' ila al-kufr ẹ̀rí kó máa rí pé jújú ẹ̀tàn fẹ́ jù súnú náà ẹ̀rí ahabba ilayhi min ar-ruju' ila al-kufr kó mọ já sí pé òun ló fẹ́ mọ tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ tó mọ nífẹ̀ẹ́ sí jùlọ tó pé kí ni kó padà sí inú ẹbọ kó gbìyànjú láti rí pé bí ti ṣe ń páyà pé wọn à ní jù sí kó mọ ní ìpáyà pé kó ń padà sí inú ẹbọ bí ti ṣe ní ìpáyà pé kọ́rọ̀ tó wọ́n ṣe kí ni kó mọ di ọ̀rọ̀ iná. وكذلك التائب من الذنوب bákan náà gbogbo ẹni tó ṣe ká ní pé ó kù nínú ẹ̀ṣẹ̀ kan
ó ti túbá nú ẹ̀ṣẹ̀ kó má ṣe pé kó má sọ pé òun fẹ́ padà sí kíni inú ẹ̀ṣẹ̀ yìí ẹ̀rí nítorí pé Ọlọ́run ti fọ̀ ẹ́ mọ́ ó ti kúrò nínú ìgbésí kan tó burú ìmọ̀ á padà sẹ́yìn ìgbésí gẹ́gẹ́ bí ẹni tó ṣe ká ní pé kíni ìjúra ẹlẹ̀ tó ṣe ká ní pé kíni kí wọ́n jù sínú náà ni ẹ̀rí tí a bá wo hadithu Walid ibn Ubadah ibn Samit ó ní dakhaltu ala abi wa huwa marid ó ní òun wọ̀dọ̀ bàbá tó bàbá yìí ó wà nínú àárẹ̀ ikú atahayalu fihi al-maut ohun tó ń rò pé ó lè ṣẹlẹ̀ sí bàbá yìí lérí àwọ̀ ìwàsí tó wà yìí òun ní pé kiri ikú náà ni faqultu ya abata òun á ní ìwọ bàbá mi awsini fún mi ní ṣe wàsíyà fún mi ní mara gbà mí mara conseiller mi ó wá ń sọ fún wọn pé ajlisu ni ẹgbẹ́ mi jókòó falamma ajlasu nígbà tí wọ́n gbé jókòó ó ní qala ya bunay ìwọ ọmọ mi innaka lan tat'ama ta'ma al-iman innaka lan tat'ama ta'ma al-iman ó tí lè rí adùn tí ń jẹ́ ìgbàgbọ́ lan ó lè rí ohun tí ń jẹ́ adùn tí ń jẹ́ ìgbàgbọ́ an-nafli ta'bid lan ó lè rí ohun tí ń jẹ́ adùn ìgbàgbọ́ walam tablugh haqiqatal ilm billahi tabaraka wa ta'ala bẹ́ẹ̀ náà ni ó lè dó gbogbo pàápàá ìmà tí yàn fi mọ̀ Ọlọ́run ọba hatta tu'mina bil qadar tí tó fi ní ìgbàgbọ́ sí kádàrá ó ní ìgbàgbọ́ sí kádàrá gbogbo ohun tó bá ṣe ó mọ̀ pé t'Ọlọ́run ọba ni khairihi wa sharrihi orí ibẹ̀ yìí tó dára nú kádàrá àti ìdàkejì rẹ̀ kádàrá tí ń fà fólómí lọ gbẹ́bọ olómí ò tún mọ núhù ó lọ gbẹ́bọ lọ́sàn gangan àwọn sì ni wọ́n bá kí wọ́n mọ́sálásí islam olómí tó yóò subhanallah al-karim wọ̀yẹ́ dẹ̀yìn ẹ̀dì islam òun náà sì ń pàpè mẹ́ra islam àìfowókọ jẹ́ islam subhanallah ẹ̀rí jàmá mùsùlùmí qultu ya abata ìwọ bàbá mi fa kayfa li an a'lam ma khayrul qadar wa sharruhu báwo lè ṣe mọ̀ o èyí tó dára nínú kádàrá àti àbúrò ẹ̀rí báwo ní ṣe mọ̀ ìwọ̀n sọ fún pé lọ́mọ pé kò sì lọ́kọ́ pé gbogbo ohun tó bá ṣe yẹ tó jẹ́ pé ó ṣìṣe nínú rẹ̀ ẹ̀rí gbogbo ohun tí ó bá jẹ́ àṣìṣe kìí ṣe ká ní pé dandan ó wùwẹ́ kó pàṣẹ nínú rẹ̀ ìdán àṣìṣe àti ìbámu abẹ́ kádàrá Allah subhanahu wa ta'ala ló wà tó bá wá ṣìṣe kádàrá Allah subhanahu tó bá sì wá tó ó bá mú inú kádàrá Allah subhanahu wa ta'ala ni gbogbo ẹ̀ pátápátá Allah subhanahu wa ta'ala òun náà ní ń darí gbogbo ètò ọmọ èdè ènìyàn níwọ̀n bá ṣókí a padà dúró níbi tí a dé yìí èyí tí a sọ yìí ọlọ́mọṣà ṣe ní àtẹ́wọ́gbà fẹ́mi àti gbogbo bí tí a bá rí sọ tó ṣe dédé Allah subhanahu wa ta'ala tó bá tọba dẹ́dà mu
kọba dẹ́dà kí ó jọ kó san wá ní ẹ̀san rẹ̀ nílẹ̀ yàtà kíyàmà àti gbogbo àwọn náà tí adé tí wá sí tí a gbọ́ gbogbo tí a bá kù sí ọlọ́run mọ́tò pípé ọmọ ṣàfihàn jìwà ọlẹ́kùn méjì ọlọ́run lẹ́jẹ̀ kan ṣọ́ wala hawla wala quwwata illa billah àfi dídá sọ́kò fi tọrọ fáwọn ajiwa Musa àti ajé ọmọdé ọ̀sá ọlọ́ba náà kíyèsí wọn léyìí tí ó nágbà ọba tí ó nìsọ ọlọ́run mọ́ṣábà fi ṣọ́ ọba tó nìkẹ́ ọba tó nìgẹ̀ ọlọ́run mọ́ṣábà fi sàrà fún àlàáfíà tó péye ọlọ́run mọ́ṣábà fi sàrà fún wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar, Allahu akbar.